pẹ̀lú bí ọ̀rọ̀ gbajúgbajà ọkùnrin olórin tàkasúfèé ní Innocent Idibia ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Two-Face tàbí Two Baba pẹ̀lú bí ọ̀rọ̀ ẹ̀ bó ṣe ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára báyìí lórí bó ṣe kéde pé òun ti kọ ìyàwó òun Annie Idibia òun ti kọ̀ sílẹ̀ tóun sì ti fẹ́ olóṣèlú tó jẹ́ aṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Edo ìyẹn Honorable Natasha Osawaru. Níṣe ni àṣírí tuntun mà ti tú tọ́rọ̀ ìfẹ́ Natasha àti Two-Face tí ọ̀rọ̀ náà sì tún ti gbọ̀nà míì yọ pẹ̀lú àṣírí tí wọ́n tú nípa ohun tó ṣẹlẹ̀ láàrin wọn. Ẹ rántí pé ọ̀sẹ̀ tó kọjá ní gbogbo orí ẹ̀rọ ayélujára ló mà mì títì nígbà tí Two-Face Idibia tó kéde wípé òun ti kọ ìyàwó òun tó ti jọ ṣe ìyàwó lọ́dún díẹ̀ sẹ́yìn ìyún Annie Idibia òun ti kọ̀ sílẹ̀, èyí tó fa ariwo ńlá lórílẹ̀‐èdè Nàìjíríà. Kò sì pẹ́ púpọ̀ tí Two-Face tó tún kéde pé Honorable Natasha Osawaru tó jẹ́ ọmọ gbajúgbajà olówó ìlú Benin ní ìpínlẹ̀ Edo ní ìyún olóyè Gabriel Gbinedion tó joyè Ẹ̀sámà ìlú Benin ìní ó kéde pé àwọn méjèèjì làwọn jọ ń fẹ́ra àwọn báyìí o, tó sì jẹ́ pé níṣe ni ọ̀rọ̀ fẹ́ àwọn méjèèjì inú ń gba orí ẹ̀rọ ayélujára kan báyìí. ṣá o nígbà tọ́rọ̀ yóò bẹ́yìn yọ níṣe ni ìyá Two-Face Idibia inú mà jáde ní ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá pé oògùn ní Natasha Osawaru lò fọ́mọ òun, ó ní kó lọ tú okùn tó fi de ọmọ òun mọ́lẹ̀ nítorí pé ọmọ òun mọ tó ń ṣe. Ó lọ́mọ òun ìfẹ́ inú ẹ̀kọ́ ló fi ń tẹ̀lé Natasha Osawaru kiri, tó sì ní òun bẹ gbọ́ abiyamọ àti ọmọ Nàìjíríà kan bóun gbọ́ ọmọ òun sílẹ̀ lọ́wọ́ Natasha Osawaru. Lẹ́yìn eléyìí ni àwọn mọ̀lẹ́bí Two-Face fúnra wọn fi àtẹ̀jáde síta wípé àwọn ń wá Two-Face ó déédéé dàwátì ńlé ni àti pé gbogbo fóònù ẹ̀ làwọn ń pè tí kò lọ tí kò sì dá àwọn lóhùn. ṣá o níṣe ni obìnrin oníròyìn orí ẹ̀rọ ayélujára kan tó ń jẹ́ Koti Jos ló mà ti tú àṣírí bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ gan-an. Ó ní ìfẹ́ inú Two-Face kọ́ ló fi kéde wípé òun ti kọ Annie Idibia sílẹ̀ àti pé Natasha Osawaru lòun fẹ́. Ọmọbìnrin Koti Jos náà jẹ́ kó di mọ̀ pé ohun tó ṣẹlẹ̀ ni pé lọ́jọ́ tí Two-Face àti Natasha Osawaru jọ wà ìní Two-Face ló sùn lọ tó sì fi fóònù ẹ̀ sí ẹ̀gbẹ́ ẹ̀. Ó ní ṣe tẹ́lẹ̀ àárín Annie Idibia àti Two-Face ó ti dàrú, ìyẹn pé ìgbéyàwó wọn ti dàrú ṣùgbọ́n wọn kò jẹ́ káwọn èèyàn mọ̀ nítorí pé wọ́n wà nílé ẹjọ́ lọ́wọ́ láti ṣètò bí ilé ẹjọ́ yóò ṣe pín àwọn méjèèjì níyà tí olóyìnbó ń pè ní divorce. Koti Jos ní bí Two-Face ṣe sùn sẹ́gbẹ̀ẹ́ Natasha Osawaru ìní Natasha mú fóònù ẹ̀ tó sì lọ sórí ẹ̀rọ ayélujára Two-Face láti lọ kéde pé òun ti kọ ìyàwó òun Annie Idibia sílẹ̀. Wọ́n ní bí ìròyìn náà ṣe jáde lórí ẹ̀rọ ayélujára Two-Face ìlà àwọn ọ̀rẹ́ ẹ̀, ẹbí, ará, ojúlùmọ̀ iná ti bẹ̀rẹ̀ sí ní pé Two-Face láti béèrè pé ṣé lóòótọ́ ni táwọn rí lórí ẹ̀rọ ayélujára ẹ̀. Àsìkò náà ni wọ́n ní ìpè àwọn ọ̀rẹ́ Two-Face ló jí tí fóònù ẹ̀ dùn. Nígbà tó sì gbé e ló ní àwọn ò mọ nǹkan kan tó ṣẹlẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ iná ló pe àwọn mánéjẹ̀ ìpè kan lọ gba ọ̀rọ̀ náà rẹ̀ tó lóyìnbó ń pè ní delete nítorí pé òun kọ́ lòun kọ́. Eléyìí sì ni wọ́n ló jẹ́ kí àwọn tó ń ṣàkóso Two-Face kọ́kọ́ fi ọ̀rọ̀ síta wípé àwọn oníṣẹ́ ibi tó ń pè ní hacker inú lọ fi ẹ̀rọ ayélujára Two-Face kọ ìkọkúkọ náà pé ó ti kọ ìyàwó ẹ̀ sílẹ̀ àti pé kò sóòótọ́. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ náà jáde níṣẹ́ náà ní Natasha Osawaru tó wà lẹ́gbẹ̀ẹ́ Two-Face sọ fún pé àfi kó lọ ṣe fídíò pé òun lòun kọ ọ̀rọ̀ náà síta àti pé bẹ́ẹ̀ lórí, bíbẹ̀ kọ́ òun kò ní fẹ́ mọ́, oyún ẹ̀ tó sì wà nù òun yóò lọ ṣe oyún náà tóun yóò bá jẹ́. Nítorí tán ní ìfẹ́ Natasha Osawaru ti wọ Two-Face lórí iná ló jẹ́ kó gba nǹkan tí ọmọbìnrin náà sọ. Kódà ẹgbẹ́ ni wọ́n ló ti ṣe fídíò tó ti kéde pé lóòótọ́ òun lòun kan tóun kọ àti pé òun ti kọ Annie Idibia sílẹ̀ tí Koti Jos sì ní in tó ṣẹlẹ̀ gan-an lòun ti tú àṣírí ẹ̀. Ní báyìí ọ̀rọ̀ Two-Face àti Natasha Osawaru ó tún ti ń gbọ́nà míì yọ bẹ́ẹ̀ láṣírí tó ti ń tú o, tó sì jẹ́ pé ibi tọ́rọ̀ ọ̀hún yóò já sí ni làwọn èèyàn ganu sílẹ̀ sí tí wọ́n ń retí báyìí.